Africa Content TV. اللهم صل على سيدنا محمد آمين وعلى آله وصحبه وسلم آمين الحمد لله رب العالمين آمين الرحمن الرحيم مالك يوم الدين آمين آمين وكي وبلغنا وفاء وما بلغ كل وتصف ما أكون أدوك من وأدوك لي أواكي لك àti olùdarí ètò alájọwà Saheed Òṣùpá fans club Òṣùpá fans club Olúfìmá fans club láti rí pírẹsidẹ́ntì lórí chairman àti gbogbo ọmọ ẹgbẹ́ lápapọ̀ bàbá wa Murtala Bariga Àdìó akíwọn kọ́dà tí wọ́n ti dìde akíwọn àfáwà Muhammadu Sani Ọláyínká Gégbèmí akíwọn ló wà sí London akíwọn gbogbo àwọn tó ti sọ̀rọ̀ bí akíwọn gbogbo èyí tẹ́ wá lórí wa tẹ́ lọ wàláyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ mí kébè sábà tí wọ́n ṣe báyìí. bẹ́ẹ̀ni kíláàfìsì. aago méjì láti wà ní gúúsù Ìbàdàn. abọ́ mi eléyìí abọ́ sí ti rí ìlú kótó akanwé ọ̀fọ̀ tìbàdàn jẹ̀pọ̀ takú yẹ́nyẹ́ nù nísà ibi sùkà yìí àti yàrá fẹ́lẹ́lẹ̀ tọ̀ ohun tẹ o takú pàpẹ́ pípa ní kátó náà wá kó sí tó kìlíà ifun àwọn kankan bẹ tẹ ká lọ ká tó wá bí lọ́dọ̀ àwọn jẹmọ owó ní onírin àwọn parapẹ àwọn ti ṣe ń yẹ sí méjì tẹni ìṣọgbọgbà ní dásì àmì ẹrọ dọkítà àwọn tó sì ní òní yá wa bára yá wa ká lọ bẹ wọn burú sí. ó ń bọ̀ lọ́nà ọ̀gá ó ń bọ̀ lọ́nà agbára ń bọ̀ lọ́nà. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀yìn àwọn tẹ alága òyìnbó yìí orí ń sè àti pé ìyá alálùbáríkà tẹ gbódì wá gbogbo àwọn tìǹà ọlọmọsà alálùbáríkà gbódì wá gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin àgbàlagbà lọ́kùnrin tẹ gbódì wá gbogbo tẹ̀yin náà bí ọlọ́mọdé jẹ́ náà àgbàlagbà kò lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ jẹ́ executive Olúfìmá fans club gbogbo yìí ayé yìí ò ní bàjẹ́ àgbàlagbà yìí ò ní bàjẹ́ wọ́n appreciate ìfẹ́ tẹ̀ ní sí wa lọ́wọ́ bá sàn ilé ṣẹ̀dá dáa o àbá àsúná kì í púpọ̀ ọlọ́mọdé ló máa dárúkà yìí o àbá wa kaná ń bẹ Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Ọlọ́mọsá àti aṣọ dáadáa ọlọ́mọ sí apẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́jà àfihàn ọlọ́run. ìjọba yahoo. Àkọ́lé wá sí wa ní ìnírọ̀lẹ́ yìí ìjọba yahoo. Allah. Bẹ́ẹ̀ ni wọ́n ní ọ̀sán yahoo. ẹ̀yin tẹ́ sábì yẹn dákú. Aláròyé ẹjọ́ tó bá sábì ẹjọ́. bàbá ike kura ni tọ́ba rò yín lórí ẹsẹ̀ ni o. Ilé náà ló kúkú ń lọ tẹ́lẹ̀ ọ̀padà náà ni wà á dájú. ẹsẹ̀ báyìí kura ni bá bá rò yín lẹ́nu ọ̀rẹ́ ẹsẹ̀. wọ́n bìlọ́ọ̀nù pẹ̀lú àwọn èèyàn mi wọ́n bá ti kọjá àná mi ní bìlọ́ọ̀nù pẹ̀lú yín ìtumọ̀ rẹ̀. Tèmi ni mo mọ̀ mẹ́lòmí mọ́. Àbá wọ́n wá ní òkè gbogbo ọmọ Nàìjíríà tó kó yẹ ẹ máa mọ̀. Ẹ máa mọ̀ ẹ̀sà wọn pọ̀ kan. wọ́n bá gbé lọ ọmọ Nàìjíríà tó kó lókè òkun wọ́n lọ gbà. Wọ́n gbà ètò pẹ́ tiẹ̀ tó lé wọ́n gbà. àti tilé tí wọ́n gbà àtẹ̀tọ́lọ̀ ti ọ̀nà sọ́kàwé wọ́n kó ẹni ó kó sílé kò tọ́sá kó bẹ́ẹ̀ wọ́n lọ kó ẹni ó ní èdè ó gbé mi wọ́n lọ èdè wọ́n kó jáde ẹni ọlọ́pàá ló gbé mi wọ́n lọ ọ̀bọ̀ wọ́n gbé káì ọwọ́ tó lè yáwó kù gbogbo àná fi Nàìjíríà yáwó èyí tá ń gbà lọ́wọ́ ọmọ Nàìjíríà wọ́n kó sí. ok èyí wa èyí tá lọ́wọ́ ọmọ láti máa jìjà wọ́n kó sí. gbogbo àná fi Nàìjíríà yáwó wọ́n sì yá sí. Nàìjíríà bẹ ló kó pèsè kí ni wọ́n fi ṣe. káì ẹ sọ fún mi. àkìrá ọkọ wọn ti rí. wọ́n tó wá lè pé àwọn ọ̀gá tó lówó wọ́n lówó dáadáa wọ́n lè ṣe àwọn bá ní ìtìwọ́ lórí wa
wọ́n lọ kó bá ní tìmọ̀ wa. kágbà díẹ̀ sẹ́ kágbà sí ibi owó yìí. wọ́n bọ̀ wá ní àwọn bá ní kọ̀ọ̀kan lórí. láìla ìlọ́wọ́ àwọn wà ní price àwọn kò tẹ́ gbọ́dọ̀ sẹ́yìn báyìí. wọ́n sábà pẹ́ gbọ́dọ̀ kẹ́ni ká mọ́ wọn. báwọn kan wá jáde tó láwọn làwọn tẹ́ àwọn àgbẹ̀ jáde láwọn community police àwọn àgbẹ̀ jáde láwọn tẹ́ bá gbúdú wọn wá wọ owó lọ wọn lọ ká máa di ìgbé kẹ́sì tó kó wọn ní police headquarter wọ́n ti fi látòkè lọ pé ẹ bá wọn kó wọn sí pílẹ̀ wọn gbọ́dọ̀ wọ́pọ̀. hòtẹ́ẹ̀lì tó bá dáa ni ẹ kó wọn sí. yóò wá sí pílẹ̀ ìgbàlódé ẹ̀kọ́ hòtẹ́ẹ̀lì tó bá dáa fún wọn ẹgbẹ́ ìfọ̀kàn sí yàrá ẹ̀sìn fún mi tí wọ́n kọ́ bá sí rí. Jọba yàrá wọn lọ́kẹ́ yìí o. Ọjà táwọn kan sáwọ́ yìí o. Iná tá a lò á sá o. Wọ́n yọ táàkì omi tá a pọn tá a mú wọ́n yọ lára wọn. Àlọ́ lè ti kó mi kàwárà lẹ́kọ̀ọ́ àsọ́fà rẹ̀ o. Bọ́lá ní bẹ́ẹ̀ ní ìjọba wọn rí bẹ́ẹ̀ ọlọ́lọ́pàá ní Muhammad ṣe nígbà tí ìnira ní bá nẹ́bí. Ọlọ́ni sọ pé ọlọ́run sábì èmi ọlọ́kọ̀ pa àwọn èèyàn. Ẹni tó kápá àwọn èèyàn lẹ́yìn ọlọ́run tàbí kápá àwọn ìjọba yahoo yìí. Àwọn olè tá a ní síkírẹ́tì fún tàbí náà wọ́n sọ wọn. Olè stéètì kí n bá bọ̀ olè fẹ́dúrà náà fà sí. olè fẹ́dúrà náà fà sí. olè lókà ó náà fà sí ẹ̀. Ọlọ́run nìkan ló kápá wọn. Ó nìkan lọ́ba tó lè wo èèyàn. Ìgbà wọn kú mí ìtọ́jú pílánì ẹ̀yẹ́wó lórí Nàìjíríà wọ́n pílánì mí ìnáwó fún 2023. Èyí tó torí àlàkújá tí wọ́n lọ wọ́n bọ̀ wọ́n lọ wọ́n bọ̀ wọ́n lọ wọ́n bọ̀. Àti tí wọ́n sakata nílé díẹ̀ àti tí wọ́n bẹ̀rẹ̀ èèyàn tó kó pẹ̀lú ìwọ́yà ìbáni ìbáni òní kó bá wọn lọ́wọ́ tiẹ̀. Àdábẹ́ wọ́n ti wò wọ́n tó fún nípa àtàdápọ̀ òní lọ́la mọ́. láìla ìlọ́wọ́ Tọ́lá ti yẹ fáwọn pé kó òní lọ́la. subhanallah. Àfikà wọn lu ayé rẹ̀ kọ̀ọ̀tà. Wọ́n wá sí ìwọ̀n wọlé torí tiẹ̀ tó bá wọn lò ó. kádà wọlé torí tiẹ̀ tó bá wọn lò ó. Nígbà tó ní àdúgbò ayé sùn wà ní ìṣẹ̀lẹ̀ àti wọ́n ṣẹlẹ̀ ní Mísírà. Ọba ìwọ̀n lákàjọ kan. Olóhùn ní màlúù tó sara dáadáa méjì. Ọwọ́ alẹ́ màlúù tó pè méjì. lọ́kà sí nǹkan. Ẹ tẹ̀lé wọ́n sì tẹ̀lé kọjá sí mẹ́wàá. ó ti dà bẹ́ẹ̀ tí pé lọ. Màlúù ilé méjì èyí tó tóbi méjì. Ọwọ́ alẹ́ torí ọ̀gá bàbá tó ní sí tọ́pọ̀ dáadáa méjì. Ó tún wá ní ọ̀gá bàbá tí ò ní ìgbàgbọ́ méjì. Ẹ dábàá ní ma. Màlúù tó wá tóbi dáadáa tó sara méjì wọ́n tún wá sí kìjìbò màlúù tó wẹ̀ wọ́n tún wá họ́ jẹ́. láìla ìlọ́wọ́ báwo ti lẹ́nu aláàtó káì kí wọ́n jẹ lára egun. Ọ̀gá bàbá tó kí ẹ wọ́n lè lọ́wọ́ ètò ìṣẹ̀lẹ̀ mẹ́ta lára ọba wa bàjẹ́ wọ́n bàjẹ́ fábà ló mọ̀ tó. kò yé wọn. Ó gba àwọn ẹyẹ àwọn abọ́ rẹ̀ wọ́n gbé ìwọ́n náà mọ̀ wọn. wọ́n ní kò yá wọn ilé àti wọn. Ìkànnì àwọn ọlọ́pàá wọn ni ẹ má dà kábíyèsí ẹ má dà kó jìnnà. ọkùnrin náà ti lé Yusuf bẹ̀rẹ̀ wọn. ọmọ àwọn wọ́n wà Yusuf bí àlá. wọn náà wọ́n gbé wọn lè Yusuf akẹ́kọ̀ọ́ náà. alága aláìbó ni. Ẹ padà bẹ́ẹ̀ ló mọ̀ àwọn. wọ́n fi yé wa. Ọba wa lọ́dọ̀ tó ń darí Yusuf wà mọ́ ẹ̀ ó ní kábíyèsí àlá tó lè tùmọ̀ ní. a sì tún ní ti tí ó yẹ. Màálù tó ṣe gẹ̀gẹ̀gẹ̀dẹ̀ tí wọ́n wọ etí ọ̀làdàdà tí wọ́n wọ ní ọ̀gá bàbá tó ní sí i. wọ́n lè lọ́mọ ìdí òsì kankan rẹ̀. Olórí tùmọ̀ sá. jẹ́ kí ni túmẹ̀. Ọdún méjì níbi ẹgbẹ̀rún yọ̀yọ̀ ẹ̀sìnkìsì ẹ̀rùjọ ẹ̀fà yóò yọ̀jẹ̀ ẹ̀pẹ̀ ẹ̀dá ọba ní ọdún méjì ẹlẹ́kejì bẹ́ẹ̀ bá ní ìkàkọ̀ bí káì tó tó náà wálé. bẹ́ẹ̀ bá dáwọ́ bí sẹ́sì yóò parí. subhanallah ọkọ tẹ̀sí ni ó kú tó. Àfa yìí bàbá ọ̀sìn wọn tẹ̀ kó tó yẹ parí.
là sí có đại giáo mà giáo mà chút chút lần bên chỉ để thằng người nào thì mà lúc tôi đã chỉ có quỷ tôi chỉ về có tôi chưa mà họ nhé xì yêu cả tôi có mà là thế này có mấy chiều định có mấy chủ định cái này tôi đã được cái gì đồng đi gia đình đi gia đình đi một buổi tôi bắt phép lại chỉ là giáo ni wọn một buổi tôi bắt phép chỉ là chỉ là giáo một buổi tôi bắt là chỉ là giáo yes Lireti, bẹ́ẹ̀ni Aso, Lireti, ni o State Government House, lireti ni Aráàlú, àwọn alágbèrè, bẹ́ẹ̀ni àwọn alágbèrè, àwọn àdílé o àwọn olóṣèlú, àwọn ní kíákíá, ẹgbẹ́ tẹ̀ta gbélé, ẹ̀bá wáyà sílé ìbá wáyé sílé. Àbáyé, bàbá bẹ́ẹ̀ ni wọ́n dá ọdún bẹ́ẹ̀ ni, àtúntò ọdún bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ bí àwọn ti lọ́dá náà, àtúntò ìgbà, àìjọ wọlé, àtúntò ìgbà, àìjọ wọ́. Àwọn àlú ìlú ló ní gọ́ọ̀mẹ̀ntì àwòsí ilé wa ní ilé wa ní. Àgbẹ̀rẹ̀ ìjọsìn ní gómìnà ní bẹ́ẹ̀ ni, pẹ́sidẹ́ntì ní bẹ̀rẹ̀ sí ní tẹ́nẹ̀tì ní ẹ̀. Àwọn olóṣèlú agent. àwọn ẹ̀bá wáyà sí Àwọn kí a ti gbà ní wọ́n agent. Gbogbo èyí tó wá jẹ́ agent. Tó ẹgbẹ́ ìrìn gba àwọn ẹ̀yà sílé àwọn owó sílé fún wa. àwọn ọkà sílé Eléré ikú ẹ̀sà sílé. bẹ́ẹ̀ni Amọ̀ba ẹ̀gà sílé. bẹ́ẹ̀ni lọ́sàn Olùlé lọ́sọ̀lé ẹ̀gà sílé. Gbogbo ẹ̀yẹ wọ́n tó Nàìjíríà. Tó ẹgbẹ́ ẹni godfather, ẹni godfather, ẹni godfather, ẹ̀ pàtó ní kòrò. àmì Bẹ́ẹ̀ni gbogbo ẹ̀yà wọ́n tó ṣe fún wa ẹ̀ pàtó ní kòrò. ẹ̀ pàdé Bẹ́ẹ̀ni gbogbo ìlú rẹ̀ kò ní polówó fún ọ̀tá lóde. ẹ̀ pàdé pàdé Tí wọ́n lágbàdàgbà kọrin yìí máa tí ọba sílé tí ọba yìí kọ́ ní àtòlí tí a ti bẹ̀. Ẹ kàdé bẹ̀ kọ́ lọ. Gbogbo yìí tẹ́lẹ̀ kò ní ìgbè wá táwọn ẹ̀rẹ̀ yìí tàbí gbogbo ní ṣáyé ṣùgbà. A máa kó ìrè àti àdírẹ́sì nítorí yóò gba ìtọ́jà kò ní so. bẹ́ẹ̀ Ọba tí wọ́n sọ́dọ̀ wọlé yìí ọkọ̀ nílé. afọ náà lọ́wọ́